ní dáa ká kúrò nílé wa nítorí pé àwa bá Sunday Igboho Òòṣà àwa bá ṣe ọjọ́ bíi 50 torí náà dédé àwa tá a wá síbí lọ́jọ́ òní a gbọ́dọ̀ fi ara wa hàn bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti wá wọ́n ti lọ torí náà àwa tá a ṣe wà bí àtà tó tún ṣe ń bọ̀ dédé wọn náà la máa fi ṣe àfihàn wọn pé ẹ ṣe wọn ẹ kú dìde o ẹ kú ìfi ọmọ ènìyàn ṣe a máa dárúkọ yín kí Sunday olóyè náà kó lè máa mọ̀ pé wọ́n mi wá náà wà níbẹ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun o Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation now Igboho Òòṣà bàbá Dami ẹ ṣeun o ẹ kú ọjọ́ ìbí èmi ìfúndòtò ọ̀la ló sì jẹ́ bẹ̀tà àwa dúpẹ́ wípé ojú wa tún rí ọdún ojú ìyá bàbá wa ó tún rí ọdún a dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Ọlọ́run tó dá wa ògo ni fún ẹ Olúwa ilẹ̀ Yorùbá tí a fẹ́ gbà yìí tó jẹ́ wípé bàbá wa Ìgbòho òun ló là wá lójú ló jẹ́ ká rọ̀ọ̀kan ló jẹ́ káwọn ọmọ Yorùbá rọ̀ọ̀kan a ti sùn a ti wá tọ́ ó ṣe wo Ìgbòho Òòṣà bàbá Dami ọkọ̀ Fúlàní wà á pẹ́pẹ́pẹ́pẹ́ láyé inú wa máa dùn tá bá ti ń rí ẹ inú wa máa dùn tá bá ti ń gbúrú ẹ torí ẹ̀yin báwa ṣe dàgbà tó yìí ẹ̀yin tẹ̀sí yàngì làwa ń wojú ẹ o ẹ̀yin là ń wojú ẹ torí wípé nǹkan kò gbọ́dọ̀ ṣe yín tẹ́ bá fẹ́ kẹ́mi tiwa náà gùn nǹkan kò gbọ́dọ̀ ṣe Ìgbòho Òòṣà àti irú ẹgbẹ́ yín bẹ́ẹ̀ àti ẹ̀yin tí ẹ ń ṣe agbátẹrù ọmọ ilẹ̀ Yorùbá wípé a gbọ́dọ̀ dá dúró á dáa fún yín o ẹ ṣoríire o ẹ kó wa jẹ̀pẹ́ o báwa náà bá ti darúgbó ta fọwọ́ pawú sẹ́yìn inú wa máa dùn gbà tá a bá ń rí yín tẹ́ ń ṣe nǹkan dáadáa tẹ́ ń tún gbogbo ilẹ̀ Yorùbá ṣe tínú wa ń dùn irú ibi tá a wà yìí tìlú tiwa náà dàbí ibẹ̀ òun là ń fẹ́ o tó jẹ́ pé àwọn ọmọ wa wọ́n á rí bá ti ṣe wọ́n á rọ́nà gbégbà inú wa dùn gidigidi o ẹ kú ọjọ́ bí èyí o. Fún àǹfààní pé ẹ jẹ́ kí n sáré sọ díẹ̀ nípa àwọn màmá wa wọ́n ti over 80 báyìí ṣé 79 ẹ máa tó mo ti àti tìsíwájú náà ni ó ti wà assurance nìyẹn pé ẹ máa dé 80 yẹn ṣé gbogbo kíní tẹrí iye àwọn ni wọ́n ṣe lọ́ṣẹ́ fún wa so táwọn ògbà tẹ̀ tí dé number 10 Downing Street àwọn ti máa ń tẹ́lẹ̀ sí wa wọ́n ti máa ń débẹ̀ lọ́sàn-án láàárọ̀ káàkiri every time àwọn ni mọ́mì wa Adéyẹyẹ solo rally solo ìgbà ní ìtàwọn ọba sílẹ̀ táwọn bá ti lọ fi ṣẹ́ àwọn nìkan ló máa níwájú number 10 Downing Street láyé ìgbà Boris Johnson kí lẹ máa ń sọ wọ́n Boris Johnson your silence is killing us listen to us Boris Johnson your silence is killing us do something that was there but now it's mistrust. Mistrust, you need to do something about Yoruba nation coming out of Nigeria. So we have here as well our money, Honorable Jenny Ade. CSI wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyọ̀ àti àlàáfíà ọ̀la ní birthday wọn but we are just doing it in advance but adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí wọn wà láyọ̀ àti àlàáfíà and we are looking towards our mega rally CSI Ọlọ́run á fún inú okun àti agbára ẹ máa fi mú àwọn ọmọ Yorùbá délẹ̀ lérí lágbára Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ bàbá wa Akíntóyè adúpẹ́ lọ́wọ́ màmá wa Onítìrí àti gbogbo àwọn bàbá àti màmá tán fẹ́ kó wa délẹ̀ lérí lágbára Ọlọ́run ẹ̀mí àlàáfíà Ọlọ́run á fún wọn lágbára Ọlọ́run ẹ ṣé. ẹ kúrò ilé o gbogbo ilé ẹ kúrò lè máa ẹ kú ìdìde o irú eléyìí làwọn máa rí o àmín a dẹ̀ dúpẹ́ lórí bàbá wa Ìgbòho Òòṣà ọjọ́ bí wọn tí wọ́n ń ṣe ó dọ̀la ṣùgbọ́n àwa bá wọn ṣe léyìn toró ní kálukú máa lọ bí iṣẹ́
ànílè ráyè wá ṣe láṣẹ wá ṣe lẹ́nu wọ́n á fọwọ́ pa wúwo wọ́n á fèrè dúró wọ́n á dẹ̀ kó wá dé ilẹ̀ lérí náà láyọ̀ àti àlàáfíà. Bàbá wa Bánjí Akíntóyè Akínsà ẹ kú gbogbo gbà wa o, Olúwa bá wa lọ́rẹ̀ mí o. Bàbá Adéníran náà ẹ ṣeun adúpẹ́ o. Ìyàwó Onítìrì ẹ̀yin náà iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe ẹ̀ ní kọ́sẹ̀ o ẹ̀ tẹ̀lé ṣubú o. Olúwa gbé wa délẹ̀ lérí láyọ̀ àti àlàáfíà. Gbogbo àwọn ọ̀tá wa wọ́n máa ṣubú lulẹ̀ ní lágbára Ọlọ́run. Nígbà tá a bá máa gbé àsíá náà sókè ojú wọn ló máa ṣe ẹ ṣeun o. Fún àǹfààní celebration yìí o gbogbo wa náà la máa kí olóyè torí ẹ̀ la ṣe ń make sure yìí pé a pass the microphone kí everybody kí wọ́n wíṣe olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà very happy return of the birthday tomorrow. Mo kí gbogbo ilé o, a kú àjọyọ̀, a kú àjọṣe o, irú báyìí la máa rí o. A gbàdúrà fún olóyè Sunday Ìgbòho pé ẹ̀mí wọn á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Ọlọ́run á ṣe wọ́n ní Joshua of our time. Amen.